a kú dédé àsìkò yìí, àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun mà ló ti kẹ̀yìn sí owó kan eléyìí tó dín díẹ̀ ní tírílíọ̀nù kan náírà èyí tí wọ́n yà sọ́tọ̀ fún owó ètò ìka ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Owó ọ̀hún tó ń lọ bíi 942 billion naira ní ààrẹ Tinubu ní òun ò ṣetán láti tẹ́wọ́ gba owó yìí tó ń ti àlàkalẹ̀ ọ̀nà tí wọ́n fẹ́ gbà ná owó náà fún ètò ìkànnì ní orílẹ̀-èdè Nàìjíríà látọwọ́ àjọ èyí tó ń rí sí ètò ìkànìyàn ní orílẹ̀-èdè yìí, eyín National Population Census. Gẹ́gẹ́ bí Tinubu ti sọ̀rọ̀ náà lónìí ti ṣọjọ́ Sátidé tí ìròyìn ọ̀hún jáde látọwọ́ Báyọ̀ Ọ̀nànúgà, ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn, ọgbọ́n inú àti ìbárà ìlú sọ̀rọ̀ ń ló sọ di mímọ̀ lẹ́yìn ìpàdé kan èyí tó wáyé ní ọjọ́ 24 oṣù kejì ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí, èyí tí ẹni tó jẹ́ alága fún àjọ tó ń rí sí ìka ẹni ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ náà tí wọ́n ṣe ìpàdé kan pẹ̀lú ààrẹ Tinubu níbi tí wọ́n ti ní bí wọ́n bá ṣe ètò ìkànnì ní orílẹ̀-èdè Nàìjíríà yálà nínú ọdún yìí àbí ọdún tó ń bọ̀, wípé àjọ náà yóò ná tó owó èyí tó ń lọ bí 942 billion naira, èyí tí ààrẹ Tinubu ní kò sí ààyè fún ìnákìná àti wípé owó ọ̀hún ti pọ̀ jù. Ó ní ọ̀nà àbáyọ ó pọ̀ ńlẹ̀ jàǹtìrẹrẹ èyí tí wọ́n lè lò tó sì lè jẹ́ kí àdínkù kó dé bá owó ọ̀hún tí wọ́n ní wọ́n fẹ́ náà o. Ààrẹ Tinubu tó wá gba ẹni tó jẹ́ alága àjọ yìí ọ̀gbẹ́ni Nasiru Kwara, ó wá gbà á lámọ̀ràn láti ṣe àmúlò àwọn agùnbánirọ̀ eyín tí wọ́n ń sin orílẹ̀-èdè Nàìjíríà, wípé àwọn wọ̀nyí yóò ṣe ìrànwọ́ tí wọ́n sì rí dájú wípé wọ́n ṣe ìgbáradì fún àwọn ọ̀dọ́ náà, àti pé nípa ṣíṣe àmúlò àwọn agùnbánirọ̀ yìí àdínkù yóò dé bá owó èyí tí wọ́n fẹ́ ná. Tinubu ní inú òun á dùn tí àjọ tó ń rí sí ìka ẹni lórílẹ̀-èdè Nàìjíríà bá lè tẹ̀lé ọ̀rọ̀ àmọ̀ràn òun, ṣùgbọ́n owó èyí tí wọ́n yà sọ́tọ̀ yìí kò sí owó náà tó tó yìí lápò ìjọba àpapọ̀, àti wípé bí wọ́n bá ná irú owó náà bí ìgbèyàn ná owó lọ́nà àpà àti ọ̀nà tí ò ní ìtumọ̀ òun ló jẹ́, gẹ́gẹ́ bí Tinubu bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Ẹ̀wẹ̀, ààrẹ orílẹ̀-èdè yìí Tinubu òun ló ti mú ẹni tó jẹ́ alága tẹ́lẹ̀ rí fún àjọ ètò ìbò ti INEC ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gà, gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ohun ọ̀sìn tó jẹ́ ti àwọn ọ̀nà ètò ọ̀gbìn lórílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí ààrẹ Tinubu ti sọ̀rọ̀ náà lásìkò eléyìí tó ń kéde ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gà, ó ní bí ẹ bá wò dáadáa, Jẹ̀gà jẹ́ ọ̀jọ̀gbọ́n tó ní ọpọlọ, tó ní ìmọ̀, tó sì ní òye, àti wípé púpọ̀ nínú àwọn ọ̀nà tó ti ṣiṣẹ́ òun ló ní ìlapa rere ní àwọn àyè èyí tí Àtàírù Jẹ̀gà tó ti ṣiṣẹ́ o. Ìdí rèé tí ààrẹ Tinubu ṣe yàn án láti dúró gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì sí ìjọba àpapọ̀ lẹ̀ yìí lórí ọ̀rọ̀ ohun ọ̀sìn eléyìí tó jẹ́ ti abẹ̀mí, gẹ́gẹ́ bí ìgbà tí Tinubu ń kéde rẹ̀ eléyìí tó wà nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde fún àwọn oníròyìn nílùú Àbújá ní àná tí ṣe ọjọ́ Jímọ̀, ni wọ́n sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ kan ń bọ̀ èyí tí ìjọba àpapọ̀ yóò gbé láìpẹ́ yìí, tí wọ́n yóò dá ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ èyí tó rí sí ètò ohun ọ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà, wọn yóò dá sílẹ̀ láti lè jẹ́ kí àyípadà rere kó dé bá ẹ̀ka ètò ohun ọ̀sìn
ètò ọ̀gbìn bákan náà kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ búrẹ́kẹ́ sí lẹ́ka ohun ọ̀sìn ní orílẹ̀-èdè yìí. Bí omi àgbàrá òjò ńlá àwọn ènìyàn ni wọ́n rọ́ tìkẹ́tìkẹ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láti apá àríwá orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde ní òpin ọ̀sẹ̀ yìí, wọ́n ní àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn fún ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Atiku Abubakar, gbogbo wọn pátá láti ìpínlẹ̀ èyí tó ń lọ bíi mọ́kàndínlógún ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà, wípé gbogbo wọn pátá báyìí ni wọ́n ti darapọ̀ tí wọ́n ti wọnú ẹgbẹ́ òṣèlú APC, èyí tí ó jẹ́ wípé alága fún ẹgbẹ́ òṣèlú APC eyín Abdullahi Umar Ganduje àti ẹni tó jẹ́ igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbàlẹ̀ yìí eyín ọ̀gbẹ́ni Jibrin Barau, àwọn mà ní wọ́n kí àwọn ènìyàn ń káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC nínú ọ̀sẹ̀ eléyìí tó tẹnubẹ́pọ̀ yìí nílùú Àbújá. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní àwọn alátìlẹyìn Atiku Abubakar èyí tí wọ́n jọ ń ṣe kùrùkẹrẹ lílọ bíbọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 láti àwọn ìpínlẹ̀ mọ́kàndínlógún ní apá àríwá orílẹ̀-èdè yìí tó fi mọ́ olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà ìlú Àbújá, gbogbo wọn pátá ni wọ́n ti padà lẹ́yìn ẹgbẹ́ òṣèlú PDP àti lẹ́yìn Atiku tí wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, èyí tí wọ́n kí gbogbo wọn káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú náà lólúlé iṣẹ́ ẹgbẹ́ ọ̀hún èyí tó wà nílùú Àbújá lánàá tí í ṣe ọjọ́ Jímọ̀, tí wọ́n sì ṣe ìlérí láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn náà bí wọ́n ti sọ, wọ́n ní omi tuntun ti rú ẹja tuntun ó sì ṣetán láti wọbẹ̀ látàrí gbogbo àwọn wàhálà rògbòdìyàn èyí tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì kọ̀ láti paná wàhálà ọ̀hún ló mú àwọn láti kúrò ńbẹ̀ wá sínú ẹgbẹ́ òṣèlú APC. Ó kéré tán ènìyàn 3 lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ̀ báyìí ní pé wọ́n fura wípé wọ́n pẹ̀lú àwọn ènìyàn èyí tí wọ́n ṣekú pa ọmọ ilé ẹ̀kọ́ gíga fáfitì ìpínlẹ̀ Èkó èyí tó kẹ́kọ̀ọ́ jáde ní ọdún 2024, èyí tí wọ́n ní arákùnrin náà èyí tó di ẹni tí wọ́n wà nínú oṣù kínní ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí, tó sì jẹ́ wípé nígbà tí wọ́n yóò rí, wọ́n ní wọ́n ti pa arákùnrin náà nínú ilé ìjọsìn sẹ̀lẹ̀ kan èyí tó wà ní ìpínlẹ̀ Èkó. Arákùnrin ọ̀hún eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga fáfitì ti ìpínlẹ̀ Èkó èyí tó wà ní Ọ̀jọ́ eyín Adédàmọ́lá Ògúnbọ̀dé, èyí tí wọ́n ní ọjọ́ 18 oṣù kínní ọdún yìí lárákùnrin náà jáde nílé, ṣùgbọ́n àlọ rẹ̀ ni wọ́n rí tí wọn ò rí àbọ̀ rẹ̀. Báyìí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó eyín SP Benjamin òun ló sọ di mímọ̀ wípé láti ìgbà yìí ni ọlọ́pàá ti tẹsẹ̀ bọ ìwádìí lórí ìrìn àjò arákùnrin ọ̀hún èyí tó nù tí wọn ò rí tó fi hàn wípé arákùnrin náà ni wọ́n ti pa nínú ilé ìjọsìn sẹ̀lẹ̀ kan ní ìpínlẹ̀ Èkó, tí wọ́n sì ti mú olùṣọ́ ilé ìjọsìn náà tó ń ti àwọn ènìyàn méjì míì èyí tí wọ́n ní wọ́n fura sí wọn wípé wọ́n so pàǹpápọ̀ láti pa arákùnrin ọ̀hún. Olùṣọ́ ilé ìjọsìn náà àti àwọn méjì ọ̀hún ni wọ́n ti wà ní akóló àwọn ọlọ́pàá nígbà tí ìwádìí sì ń tẹ̀síwájú lórí ikú Adédàmọ́lá Ògúnbọ̀dé. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀
lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà nílé iṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin ní orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó tún mú àṣà àti ṣe lọ́kùnkúndùn, Charles Onyeabor Onwumah ló ti bẹnu àtẹ́lù bí ilẹ̀ adúláwọ̀ ṣe kọ̀ láti gbé àṣà ìṣe láti gbé e lárugẹ tó sì jẹ́ wípé àṣà àwọn òyìnbó òun là ń tẹ̀lé. Ọ̀gbẹ́ni ọ̀hún Charles èyí tó sọ̀rọ̀ náà sọ di mímọ̀ wípé kò sí bó ti wù kó rí, ilé báyìí ní àbọ̀símí oko. Ó ní òyìnbó sísọ lẹ́nu kò túmọ̀ sí wípé ènìyàn jáfáfá tàbí ó mọ̀wé dáadáa, bí kò ṣe wípé béèyàn bá ń sọ òyìnbó èdè lásán lonítọ̀hún kọ́, eyín kò ní kí onítọ̀hún ẹni tí ń sọ òyìnbó èyí tó yọ gerege bíi kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ lẹ́nu, ó ní kò ní ìtumọ̀. Ó ṣeéṣe kó onítọ̀hún kó jẹ́ ẹni tí ò ní làákàyè púpọ̀ àbí ẹni tí ò mọ nǹkan kan rárá o. Ó ní èyí tó sunwọ̀n tó sì dáa jù ní kí ènìyàn mú àṣà èdè abínibí rẹ̀ kó gbé lárugẹ. Nípa ìdí èyí Charles wá rọ ilẹ̀ adúláwọ̀ pàápàá jù orílẹ̀-èdè Nàìjíríà láti mú àṣà ìṣe wa lọ́kùnkúndùn, bákan náà èdè abínibí ẹni láti gbé lárugẹ ju èdè àwọn elédè lọ. Ó ní nípa gbígbé èdè ẹni lárugẹ, ó ní yóò túbọ̀ jẹ́ kí àṣà àti ìṣẹ̀lẹ̀ yìí kó fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ó ní bákan náà yóò lè jẹ́ kí a ní oore ọ̀fẹ́ láti bára wa sọ̀rọ̀ dáadáa, yóò sì jẹ́ kí ìfẹ́ èyí tó yè koro kó wà láàrin wa ju láti máa lo èdèlédè tàbí ẹ̀yà àwọn ẹlòmíín láti gbé lárugẹ nílẹ̀ wa. Gẹ́gẹ́ bí Charles bó ti sọ lákòótán, ó ní èdè wa, àṣà àti ìṣe wa yóò ṣe àtìlẹ́yìn tó dáa fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí àti ilẹ̀ adúláwọ̀ bí a bá ṣe àmúlò rẹ̀. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ tòròyìn nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ní sí wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.